kéèyàn lè pọ̀ gbogbo. Ṣé sàbárì? Bọ́lá nàbí sọ pé láyé mú tùrádùn. Ẹnìkan ò ní kú fayọ̀sọ́lì àlẹ́yìn ummatun minan nasi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá kí o sí la. Yẹ́bùdókù ẹ̀mí àtàwọn. Wọ́n kí o sí la fún ọgọ́rùn-ún èèyàn. Wáyé sífà òun ẹ̀dà òun. Wọ́n ti bẹ̀rẹ̀ wá tú ọlọ́run pé kọ́ra ń fẹ́rí yìí. Ìlà ṣòfin òbí. Àtúntò làwọn ọ̀yà fi. Àkọ́kọ́ àwọn ọmọ máa pọ̀ dákun. Wọ́n sọ̀rọ̀ tó ọ̀nà ìmọ̀ọ́dá o. Wọ́n ló ń lè láàpẹ̀. Bí wọ́n ti pojú òkú dére o. Bí wọ́n sì ti wẹ̀ mọ́tò fún ọ. Bẹ́ẹ̀ ló lè náàbì. Bí wọ́n ti fọ́tò sí ilá mọ́tò fún ọ. Wọ́n dá. Wọ́n sì ti sọ báwọn èèyàn kó kú torí káwọn tí ó kírun sí ilá ó lè pọ̀ mọ́ wíwù. Wọ́n máa ọ̀rọ̀ níbi ọ̀tọ̀ oríjìnlẹ̀ lọ́wọ́. Ọkọ̀ wọn láàyè ẹ̀dá tí ọmọ sàmà nínú ọ̀rọ̀ tó sọ ìyọ́nà kókè bàbá torí. Ọwọ́ akẹ́kẹ́ kírun sókùlà bó wọ́n ti kí. Fọ́rọ́tò ìzáwó yàtọ̀. Àǹfààní mi tó dọ́ra ẹ̀ pápá kan. Ìjọ kọ́ màdì ìbádùn wà níbẹ̀. Pápá kan àwọn èèyàn bá ti ṣe kàbá jẹ́yàn kan ni. Kọ́ńdà ọ̀jà máa bẹ́. Àwọn àríjọba. Lọ́kàrá. Ọba àjọkùnrin. Àwọn ọ̀zà. Ọba àjọkùnrin. Obìnrin náà tí ó ń dúró bẹ́ẹ̀ ya ìmọ̀ dáńgbà bíi tẹ́ wà lù kébèrè. Tí ò ní sí Mùsùlùmí náà tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n pẹ̀lú bàbá rẹ̀ àtọmọ rẹ̀ fún ọlọ́ ìrìnàjò aláwọ̀ ti tán. Àti pé délé ó sì nira. Ó sì nira nìkan tó pèsè ọmọ àwọn kí bí wọn náà bá gbọ́ owó bá kọ́ bí ti wí ó lè kírun sí bàbá rẹ̀ la. Àti àrẹ. Bọ́lọ̀. Tọkọtọ ìbáàkì. Báwa bá jọba sí àwọn yòókù kò sí nàkà wá bọ̀ wá bọ̀. Wọ́n bá lè lọ bí Yorùbá lọ́wọ́ ìwọ̀n bá rà. Àbá Muhammad ti kẹ́kọ̀ọ́ lọ́wọ́ lábẹ́ fún. Ìgbà bàbá tí ò sọ̀rọ̀ tó ẹgbẹ́ mi sọ. Bákùnkà bá kú tí ọba sá nọ́bì rẹ̀. Ọ̀pọ̀. Kọ̀bùnà ayé ìdìbọ́nà sọ̀rọ̀ àbá kọ̀bùnì. Bọ́dà ọ̀rọ̀ mi ń bẹ̀kùn àgbà ti tó gbé. Ìgbà bàbá tí ò sọ̀rọ̀ tó ẹlẹ́yìn láyé. Kọ̀bùnà ayé ìdìbọ́nà sọ̀rọ̀ ọ̀pọ̀. Ìgbà bàbá tí ò sọ̀rọ̀ tó ẹlẹ́yìn láyé. Kọ̀bùnà ayé ìdìbọ́nà ọ̀dọ́lọ́. Bí òkú kan kí o sọ̀kù kan la tọ́ba pọ́pọ́ ànábì ṣáájú kó tó ṣe ànábì òrìrùn kì í ṣe la. Sọlá àrẹ àkọ́bùrí. Wọ́n ti fi dé ànábì wọ́n dé ànábì ó tún kú tó fún ọbẹ̀ kírun mi. Èèyàn lè kú bá tún tó òun kì í sí ya ànábì ṣe bẹ́ẹ̀. A kí o síbi ìsàlẹ̀ lọ́dún àwọn àmì kúrú yàrá alájẹ adámọ̀ níbi ẹ̀rọ ẹgbẹ́ ẹ̀mọ̀ bá jẹ adámọ̀ gbé nǹkan mi dé ìbánikọ́ ya àgbàlá bàbá rẹ̀ kí n tó òkì. Ànábì tó kì bọ́bọ̀. Wọ́n lẹ́mú yọ kìtẹ̀bí láwùjọ. Àwọn bí ọ̀pọ̀ sùpò sí báwo bẹ́ẹ̀ báwo. Bàbá yà máa ń bàbá ọ̀gbọ́dọ̀ lè lẹ́sí. Òkú kan tó kú bẹ́ẹ̀ ọ á di òru kan. Lẹ́yìn òru kan ànábì tó tó òkì sí la. Wọ́n kú bọ́ọ̀dọ̀ gbọ́dọ̀ sí. Òkú kan kú bẹ́ẹ̀ lẹ́yìn ìjọ mẹ́ta ànábì tó dé ó ní ẹ̀tọ́ káfún bíi sàárè èrò tuntun òbí. Wàfẹ́ ní sọ́tà bàdà sáré. Ọ̀gá sì kú bẹ́ẹ̀ lẹ́yìn oṣù kan òun lànàbì tó dé ó tún ní ẹ̀tọ́ òkèèrè ó ti tó kí òní sàárè. Òtún mẹ́tò ń bẹ̀rẹ̀ náà ní ìṣàfihàn. Àwọn wa lè ṣe bí ànábì. Àwọn sàábé tí wọ́n bá ti wá rí pé òkú kan kú. Wọ́n bá padà bá sàárè rẹ̀ wọ́n wà lóbẹ̀. Dípò káwọn tó bá wọn tún kí wọ́n wà ṣàdúrà báwọn tí máa ṣe nù. Wọ́n lẹ́tọ̀ ìbẹ̀rẹ̀ náà ní ṣọ́ọ̀fẹ̀ ààrẹ tí bẹ̀rẹ̀ mú sọ́ọ̀lì ìjọra àti ìwọ́túlẹ̀. Bí ẹni tó bá ìmáàmù tó bá fẹ́ kírun lọ́dọ̀ ìmáàmù ṣáàbì yìí ó tún níbi tí ìmáàmù dúró tó bá jẹ́ pé ọkùnrin wà yóò dúró níbi orí ẹ̀. Wà àjíṣẹ́lẹ̀ mọ́rẹ́ àti. Tọ́lá gbóbìnrin yóò dúró níbi ìgbẹ́ ìdí rẹ̀ bí wọ́n ti gbóòrùn lọ́dọ̀ ìmáàmù ṣáàbì. Ìjàrí máàmù máàlìkì. Lọ́dọ̀ máàmù máàlìkì ibi tí máàmù gbọdọ̀ dúró lọ́dọ̀ tiẹ̀. Yàtúbù ìjọ máàkì ní ìlú mẹ̀rẹ́tì. Yóò dúró léjìká obìnrin méjèèjì lẹ́yìn rẹ̀.
ووسط الرجل. ọkùnrin ni yóò kú láàrin. وعند الإمام أحمد lọ́dọ̀ àbádọ́ ọmọ àǹbálì mo lè yẹ kú. يقول عند صدر الرجل yóò kú mọ́ kẹ̀kẹ́ dáyà. ووسط المرية. máa bọ̀. وعند الإمام أبي حنيفة wọ́n wá dá ilé àmú rárá. máa bọ̀. يقول بجوار صدر الميت. lẹ́yìn ọ̀kẹ́kẹ́ dáyà náà ló mú wọ ìmáàmù. bọ̀bá àjẹwájú bọ̀bá àjẹyìn. ذكرا bọ̀bá àjẹkọ́ bọ̀bá àjẹbọ̀ ìjọ ìwọ́nu. وكان صلى الله عليه وسلم àbẹ́bí ti dá pẹ̀lú ọ̀nà abẹ́ fún ọ. a máa kí wọn sí ọmọdé la ọmọdé bá kú. a sì máa sọ fún wọn pé. èyí ní ẹ̀rọ kí wọn sáwọn ọmọdé yìí la fún ọlá kú o. ìwé ni àti kò ọmọdún nínú ọlọ́gbà lọ́wọ́ ní ẹ̀sàdúrà fún wa. ìta àgbàlérò pẹ̀lú kéèyàn kí wọn sókùlà. afẹ́kẹ́ ẹ̀sàdúrà àkókò ni. rákà mẹ́rin ni. pẹ̀lú tẹ̀síbíyàtù lè rámì. kábàrà kọ́ bẹ́ẹ̀ kí wọn sókùlà alákọ̀ọ́kọ́ wá pé Allahu Akbar nítorí ó ké mbẹ́ ó fi Fátíà. dandan lóhùn dáná òkè lẹ́yìn ó ké Fátíà látòkè délẹ̀ alhamdulillahi rabbil alamin lèmi wà láàrin náà Allahu Akbar. lẹ́yìn kábàrà lẹ́kẹ̀jì. الصلاة على النبي صلى الله عليه وسلم وعلى محمد. èyíkó kẹ́nu òun fún ọ̀dọ̀ láti tó ṣe gẹ́gẹ́ bí bàbá kò ṣe lé òun ní. اللهم صل على سيدنا محمد. ó ti wọ́n lẹ́nu bọ́lá ti bá ti àmì alákọ̀ọ́kọ́ wa bẹ́ẹ̀ Allahu Akbar tó ké bá ti àdéhùn ṣe wọ́n rà láàrin náà. ẹlẹ́ẹ̀kejì wọ́n á ní Allahumma salli ala sayyidina Muhammad. Allahu Akbar. bọ́lá wọn bẹ́ẹ̀ kọ́ta láti mú pé. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد الصلاة التي تقرأ في تشهد ẹnu wọ́n tún náà. وأكرم بارك كبيرة الثالثة ó tún sọ Allahu Akbar lẹ́yìn kábàárẹ̀ lẹ́ẹ̀kẹta. الدعاء على الميت ọmọ àti ọ̀dọ́ fún ìdókòlé nú ẹ̀. وقل اللهم اغفر له ويرحمه. اللهم اغفر له وارحمه. أمر. اللهم اغفر له وارحمه. الله أكبر. Bọ́lá bẹ ká bu àwọn ọ̀pẹ. Ọ̀pọ̀lọpọ̀. Bọ́lá tó lé bá a ti torí ẹ̀ pé ẹrú rẹ ni ọ̀nà ẹrú rẹ ni. Àrẹ́jẹ̀ ń ṣe ọ̀rọ̀jì tùdì. Wọ́n àti ya ó pọ̀ nínú àtún ayé àti bìkìbìkì ayé. Nínú àwọn ẹlẹ́mọ̀tẹ́lẹ̀ kọ́bùrì. Wọ́n á lọ òkùnkùn sàárè. Wọ́n máa ń wà láti. Àti tí ń wákà délé bá mà. Kọ́lá. Àwọn táwọn ọmọ ni pé. Yẹ̀sọ́dọ̀ ìlà ìlànà. Ọgbà tí wọn lọ́rùn wọn bẹ. Wà bàtà. Ìkànnì Lọ́sọ̀ ìtàlákà. olórogún mọ́. Wà á nà Muhammad àmì àbújúkà. Àná mọ́ ẹrú rẹ ni. Wà olúlùkà. Òjíṣẹ́ rẹ ni. Wà á ń ta àlámùbí. Àkóró ọlọ́run ní tó ọmọ ẹnu táwọn ọmọ ẹlẹ́wìn ọ̀ á máa gbọ́ lọ. Àlọ́wọ́. Àánú àti ọmọ àti ẹgbẹ́ kù ní ó ti gbọ́ lọ. Ìgbà lọ́wọ́ sí náà. Ọba tí ìran rẹ ni. Ọ̀bídí bí ẹ̀fọ́nù. Àlẹ́ kú orí ẹ̀. Wà ń bá ọmọdé náà. Ọba tí ẹlẹ́gbẹ̀ẹ́ ni. Ọba jáwọ́ fẹ́mi o. Làbójúkò fún. Wà kó sàrú gbọ̀ngàn yìí. Wà sáàtì. Wà lẹ́mẹ́gìrì àti. Wà wèdì wà mí. Ìlà màtíta yọ. Àwọn ọgbọ́n ọ̀pọ̀rọ̀. Ó ti sàkóso àlàáfàá lẹ́yìn ẹ̀ ọkọ̀ sàbọ̀ ọlọ́wọ́ aláyè. Aláwọ̀ aláàtò ti ní ẹbá dàrú. Allahu Akbar. Assalamu alaikum. Ó kí mu tán. Bọ́bọ̀. Àwọn ọjọ́ ọmọdé ló kú. Ó
ó tún fi kún àdúrà tọmọdé báyìí pé. ọ̀yọ̀ kúrò ní ọmọ. mọ̀bọ̀mọ̀bọ̀. ìyá olúmọ̀lì wọ́ọ̀lì lẹ́yìn bàbá. ọ̀lọ́wọ́ wà ìsọ̀tà. wọ́n ti rọ́ọ̀rọ̀ wọ̀bọ̀lọ́bọ̀ wọ́pẹ̀lú وذكر بهما وابتلوهما وأبرد الصبر على قلوبهما ولا تبطلهما بعده ولا تعصمهما